Orúkọ mi ni mo dúpẹ́. Wà níbí tá a ti ń polongo láti ìjẹta ni wípé a fẹ́ kí gbogbo àwọn ènìyàn pátápátá kí wọ́n jáde síta kan lọ gba PVC wọn. Ẹ lọ sí local government tó bá súnmọ́ yín tó jẹ́ titi yín. Tí ẹ bá wá ní ìṣòro kan àbí méjì ń bẹ̀, ẹ kọjá lọ sí INEC office kí ẹ wá PVC yín jáde. Nítorí láì ní PVC ẹ ò lè dá sétò tá à ń ṣe lọ́wọ́ yìí o. Wọ́n ní gbégbégbé oní wọ́n gbé sẹ́ńkùlé ẹ̀. Báwo náà ṣe ní gbé sẹ́ńkùlé ẹ̀ ńgbà tó wòran lọ? Bọ́ tó o bá ní PVC ẹ lọ́wọ́, wàá lè dìbò fún ẹni tí ó lè jẹ́ kó o tẹ̀síwájú. Ẹni tó lè mú ìtẹ̀síwájú gidi bá ìlú yìí àti ẹni tó lè mú ìtẹ̀síwájú tó tún lè continue pẹ̀lú iṣẹ́ tó ti ń ṣe lọ ní Lagos State. Tá là ń sọ̀rọ̀ nípa ẹ̀? À ń sọ̀rọ̀ nípa Tinubu àti Shettima fún presidency. À ń sọ̀rọ̀ nípa Sanwó-Olú àti Hamzat fún governorship ní ìlú Èkó. Ẹ jẹ́ ká jáde ká tètè lọ gba PVC wa. Torí láì ní PVC lọ́wọ́ ẹ ò lè dìbò. Kì í ṣe ká tún wá gbà nìkan kẹ́kọ̀ọ́ fi decorate inú ilé o. Tó bá di àsìkò òdìbò ẹ jẹ́ ká jáde bọ́ síta. Gbogbo àwọn ọmọ ẹgbẹ́ APC pátápátá ní ká ẹ rí wípé ẹ dìbò yín fún. Ìdí rèé tá a fi wá síbí o, tá a fi ń polongo. Ẹ ṣé. Ẹ ṣeun. Ṣé ẹ rí ní ìlú Èkó? Sanwó-Olú àti Hamzat wọ́n ń ṣe bẹ̀bẹ̀. Ẹni bá mọ bí ìlú Ìkòròdú ṣe rí ní ìgbà kan, ẹ mọ̀ wípé a ò gbọ́dọ̀ pé nígbó, a ò gbọ́dọ̀ pé ní village. Èmi bí ẹnìkan tó bá ní kí n wá ṣiṣẹ́ ní ìlú Ìkòròdú, mo máa ń dọ́gbọ́n yẹ̀ sílẹ̀ ni. Ṣùgbọ́n nígbà tí mo wọ ìlú Ìkòròdú láti ìjẹta, inú mi dùn, ayọ̀ mi kún. Gbogbo ọ̀nà ìgbèríko ni wọ́n ti ṣe. Gbogbo agbègbè ibi tí a lọ pátápátá wọ́n ti la ọ̀nà débẹ̀. Ọkàn balẹ̀. A gba Ṣàgámù gan wọlé. Ọkàn wa balẹ̀, wọ́n ti ṣe gbogbo títì. Àwọn nǹkan mèremère ti wọ ìlú. Wọ́n ti sọ. You're watching GboahTv. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button down below and the bell beside it. This will notify you once we drop a new video. Àwọn olórin wa láti ICG. Sanwó-Olú Braves. Aṣíwájú tẹ̀síwájú. Ó yá. Ẹ jọ̀ọ́ ẹgbẹ́ máa fi àsìkò yìí kí àwọn ìyá mi. Àwọn ìyá mi abiyamọ àbọ̀já gbọ̀rọ̀gbọ̀rọ̀ tó jẹ́ wípé tẹ̀ bá ti láwọn màmá yìí kọ́ tẹ̀ ń ṣe òde ṣe. Ọjà bí wọ́n lè yọ. Àwọn ìyá mi ìyá lọ́jà gbogbogbò. Gbogbo wọn pátápátá ló dìde tó fún ọjà wọn wípé aṣíwájú ní sẹ̀. Sanwó-Olú ní sẹ̀. Ẹ ṣe tá a pè yín tẹ̀ jẹ́ wa nǹkan yín ò ní bàjẹ́. Ẹ wá máa bá wa sọ fún wọn ní gbogbo inú ọjà ládùúgbò yín wípé tó bá ti ń lọ́jọ́ ìdìbò ẹ máa lẹ́ sójú òpó APC. Sorry, ẹ máa lẹ́ sójú òpó APC. Àbí ẹ máa lẹ́ sí gbogbo ẹgbẹ́ bá ti àti ní APC. Ẹ tẹ̀ sójú ẹ̀. All right, give it up to my. Sanwó-Olú Braves. I've got the electable, beautiful voice, marvelous composition. Sanwó-Olú Braves. She leads the Sanwó-Olú Braves. They look tantalizing and they're going to tantalize us this afternoon. All for APC. Thank you. APC. Everywhere you go. Mo ní àwọn ń ta ayé ọba fẹ́lẹ́lẹ́. Àwọn ọmọ Sanwó.
ọba fẹ́lẹ́lẹ́ àwọn ọmọ sanwó. Jayé ọba mẹ́lọ́mẹ́lọ́ àwọn ọmọ sanwó. Kò sọ́lọ́dẹ láyéláyé kò sọ́lọ́dẹ tí òyìnbó pàdé òun àfẹ́ ní ìṣúná ń ṣe. Kò sálọdẹ, ayé ilé, kò sálọdẹ. Tí òyìnbó pàdé òun àfẹ́ ní ìṣúná ń ṣe. Kò sọ́lọ́dẹ láyéláyé kò sọ́lọ́dẹ tí òyìnbó pàdé òun àfẹ́ ní ìṣúná. Àwa ń jayé ọba fẹ́lẹ́lẹ́. Àwa ń jayé ọba mẹ́lọ́mẹ́lọ́. Kò sọ́lọ́dẹ láyéláyé kò sọ́lọ́dẹ tí òyìnbó pàdé òun àfẹ́ ní ìṣúná ń ṣe. Ó dá mi lójú, bẹ́ẹ̀ kò lọ ní gbogbo ìwà. Bí ò lè fa ó dá mi lójú dákùn kú lọ ní gbòbí ò lè rá bí ò lè fa kìí ṣolúbe olúbe kìí ṣolúbe lórí abẹ́kùn ní bùbá àfẹ́ràn kojú. Bẹ́ẹ̀ lórí òwe bẹ́ẹ̀ lórí òwe bàbá jíde sí ẹ yàtọ̀ àrónì ṣe ọkọ̀ aṣọ bẹ́ẹ̀ lórí òwe bẹ́ẹ̀ lórí o Sanwó-Olú sí ẹ yàtọ̀ àróní ìṣọ̀kọ̀ aṣọ. Ó dá mi lójú, bẹ́ẹ̀ Kú lọ ní bó bí ò lè rá bí ò lè fa. Ó dá mi lójú bẹ́kùn kú lọ ní bó bí ò lè rá bí ò lè fa o. Kìí ṣolúbe olúbe kìí ṣolúbe lórí abẹ́kùn ní bùbá àfẹ́ràn kò tó níyà. Bẹ́ẹ̀ lórí òwe bẹ́ẹ̀ lórí òwe aṣíwájú ti ẹ yàtọ̀ àróní ìṣọ̀kan aṣọ bẹ́ẹ̀ lórí òwe bẹ́ẹ̀ lórí òwe aṣíwájú ti ẹ yàtọ̀ àróní ìṣọ̀kan aṣọ. ìrèdè ìrèdè o, ìrèmàdé ìrèdè o. Ìrèdè Àṣìwà àjùfọ̀ bẹ́ẹ̀. ìrè wọlé dé aṣíwájú for president o. Ìrèdè ìrèdè o, Ìrèdè ìrèmàdé ìrèdè o. ìrèdè Àmàkọ́ bífọ̀ president ìrè wọlé dé aṣíwájú for president o. ọ̀sán lókun lọ sàbòrò jẹ́ òjẹ́ o. Àwòrán bí a ti ẹlẹ́yìn ìrè wọlé dé aṣíwájú. láti wá support Bola Ahmed I would like to continue with the recognition President of of Nigeria, and I'm also here to support Sanwó-Olú for continuity. Thank you.